àwa náà mú mọ́ra ni aláìlẹ̀ azim gbogbo ayé ló mú ọbẹ̀ ti fẹ́ràn bàbá tó bí bàbá náà ti fẹ́ràn yín tó. má parọ́ kọ́ ló ń béèrè lọ́nà kó bàbá tó fún mi bàbá wà ní wọn kọ́ lu bàbá gbò dín ìṣòro mi kọ́ ló jẹ́ bàbá yẹn ogun dáàbò nígbà mi ti bá dùn mọ́ ronú ara mi pé irú àwọn bàbá wọlé sóni ká ń wá rú mi wá síkútọ́nu ká lè ní wọ kí wọ́n tọ̀ wá jẹ́ kẹ̀kẹ́ tó bá kàkiri ní lọ́jọ́ pé dídé tèmi gẹ́lẹ́ sàǹfààní fún ọ gan. yóò máa táwọn ọ̀ràn tó ti dá. ọ̀ràn ẹ̀wìrì tó ti dá èmi gẹ́lẹ́ bọ̀ parí ẹ̀. ọwọ́ à ń bínú kí mọ́. kò sí ní bọ́ọ̀nù ọ̀ràn tó dá àwọn ọ̀rẹ́ yìí. ìgbà tó ti wá ń bẹ lọ́hùn pé kí mọ́ de èmi fi ọ sí kóòtù ọlọ́run. èmi ò ní ṣépè fún gbogbo ẹ̀ tẹ́ ń bẹ lọ́hùn kí mọ́ de èyí ọlọ́run. èmi ò ní ṣépè èyí sì ní súre ṣùgbọ́n mo fi sọ́dọ̀ ọlọ́run. ẹ̀yin tẹ́ àwọn tí mo dẹ̀ dé tí wọ́n dùn ọlọ́run bá tó láyé tó lọ́run yóò jẹ́ mi yóò dùn kalẹ̀ ní ìgbòho ti di sílé ilé rẹ̀ ọlọ́run ṣe ọlọ́run bá yóò dùn láyé kí ni yóò dùn kalẹ̀ ní bàbá mi Bọ́lá Ahmed Tinubu ọlọ́run nípa yín o ọlọ́run nínú mi sí yín o ọlọ́run nípa yín o bàbá mi Olúbàdàn sẹ́nitọ́ gọ́fúnà Àkànmú Adéwọ̀lú Arusawan Ọládọjà bàbá yẹn ló ti bọ̀dọ̀ tó mo ní bàbá àṣẹ ọlọ́run tí ó ní dúró pẹ̀lú bàbá àṣọmọ tó ń gbé mi lọ ọlọ́mọ pé tí wàhálà yẹn bá dé mi ìlẹ́nì kankan tí ó yọ mí bàbá múdi tuntun lè mọ sáré kiri tẹ́ mọ bí wọn bá fẹ́ gbọ́ tẹ́ mọ bú ọ tẹ́ mọ tẹ́ wá ó ti kú àṣọ ọlọ́run mọ̀ Ọládọjà mọ́ fún mi pé fọkàn ẹ̀ balẹ̀ sámọ kó ń bẹ sábúrò ilé tó ń ṣe wọn àwọn ará ọjọ́ òní kọ́ ọjọ́ ọ̀la rẹ tó tún lọ dá tọ́gbàrà bàbá rẹ òní ká bàbá tí ó kù fún ọjọ́ bọ̀ ẹjọ́ ẹ̀ náà Ládọjà ọlọ́run wa lo Ládọjà àpapọ̀ gbogbo ọba ilẹ̀ Yorùbá àwọn bàbá Olúmọ bí bá pè bàbá ìlàgùn méjì bàbá tí bá parọ́ kọ́ ló ń béèrè tí bá pè bàbá Olúmọ àbá tí wọ́n ń parọ́ ni ẹ mọ jáde tí bá ti ń parọ́ ní àbá kọ́lì yóò ní tí ì délẹ̀ tí n bá ń fíláàsì bàbá Olúmọ ẹ̀ báyìí tí fíláàsì yẹn bá ṣe para tí fóònù yẹn ọ̀gbọ̀dọ̀ tí ì dùn tí bàbá yóò fi gbé sọ́dẹ̀ mani kábíyèsí kẹgbẹ́sà sọ wà ókè mani mo wà fún wa mo ní kí n gbóyè náà ni mo lè lẹni tí n bá fẹ́ pè é lóògùn mo lè pè é gbé mo wá rí i pé mo wá ń tẹ̀sí tó pè mí lọ́la lóògùn náà mo gbé adékọ́tà wà lálàáfíà àwọn bàbá kan nìyẹn Ọlọ́run jẹ́ kí ẹ̀mí bàbá olúgbòógùn bàbá wa òní Ọlọ́run jẹ́ olúgbòógùn àti gbogbo ọba alẹ́ Yorùbá pátápátá Ọlọ́run bá ń dá wọn sí tó gbogbo wọn náà lọ dó tì mí mọ́ mi àwọn Ọlọ́run ló fún mi lẹ́yìn gbogbo wọn náà lọ dó tì mí torí ọ̀nà tí mo dá yìí ọjà gbọ́dọ̀ bá mi àti ìyá mi lọ ọ̀nà yẹn ló fi ronú pa ìyá mi dànù gbàtà báyà rẹ̀ ká tí ọmọ mi tí ó lọ kọ̀mọ́ mi tí ó lọ sí kí wọ́n bá bẹ̀rẹ̀ mbọ́lọ́mọ̀ tí ó lọ èrò ńlọ́pàá ẹ̀dọ́ bá bómi pé ìrònú rẹ̀ lọ́pàá ìyá rẹ̀ máa ń bẹ́ẹ̀ ni ọ̀pá orí kúkú ṣe rọ́ bẹ́ẹ̀ ni ìrònú mi lọ́pàá ta lọ́nà. màmá ní ṣe tí n bá bẹ Ọlọ́run oníṣẹ́ wọn gbẹ wà. Ọlọ́run ó gbọ́ tẹ́lẹ̀ náà mo bá gbọ́ jẹ́ ń lọ bọ́lọ́hún. ṣebí tí n bá bẹ lọ́hùn pípọ́ bá ń bá wọn sọ̀rọ̀ ṣebí wọ́n gbọ́ àmọ́ ní wọ́n jọ́ lọ́run lọ àgbà ó ní lọ bọ́lọ́hún ó sì kú ń jọ kejì ó sì kú mílẹ̀ ń jọ kẹta. mo wà ní inú àhámọ́ ìyá ìyàwó mi kú ó wá kọlà tí wọ́n ṣe òkú mo wá gbé fóònù mo ní bàbá mi Àjàrí náà ń gbé ọ̀rẹ́ mi sọ mo sáfùkù rẹ balẹ̀ ọ́ di láìpẹ́ ìgbàgbà ọlọ́pàá lámì ìyẹn kọ́ mi tẹ̀ ń pè ní bàbá dídé yẹn mo mọ̀ fẹ́ dágé àdúrà lórí ẹ̀ ìyá ìyàwó mi kú ọ̀la náà ìfẹ́ sọ Sunday ń lọ bẹ̀rẹ̀ la ń lọ bọ̀ sí kú ìyá ìyàwó rẹ̀ bàbá sì lọ rẹ̀ bàbá bá kọ́ lẹ́ẹ̀dẹ̀ ọkọ̀la ni o bàbá sì kọ́ lẹ́ẹ̀dẹ̀ lọ sọ kú ìyàwó mi iyì tí fámílì ìyàwó mi ní lẹ́ẹ̀dẹ̀ òun mójú lọ wá sọ kú ìyá ìyàwó gbòó láì gbà tẹ́ kọ́ Ọlọ́run wọlé gbogbo orúkọ báyìí náà sọ wọ́n yìí náà àbá gbogbo àwọn ọmọ tí bàbá bí ọlọ́wà báwa gbé wọn gájú wọn sí Ọlọ́run wọlé gbé èmi ò tẹ́ ẹ̀ mọ́ alájà ni màmá alájà ni ìyàwó olóyè Ọlọ́run alájà ni alájà tí ń kírun ni òde ṣe alájà abẹnujẹ o òun ò tọ́ ni wàláhì lẹ́yìn irun ló fẹ́ mọ kí kírun lọ́tọ̀ gbogbo wù mí ẹ̀ ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ àwọn náà ní kí Ọlọ́run fi ń gbọ́ wọ́n sọ̀rọ̀ ní Christian lòun òun ò lè fi sọ́ọ̀sì Jésù òun àti Jésù jọ kulẹ̀ ní ọjọ́ wọn èmi náà tí mo dẹ̀ jọ́kọ̀ rẹ̀ rí èmi ọ̀dà kankan mọ̀ Jésù àti mùsùlùmí lẹ́yìn tí nǹkan ọmọ wa fi pé ẹ ti gún ewé yẹn pọ̀
ló tutù lórí ta ní àwọn ọgbẹ́ bọ́ lórí ta Ọlọ́run ló dé ní àtẹ̀gbò. mo gbẹ́ bọ́ ju èṣù láàlú lọ lọ́sàn gan mo gbẹ́ bọ́ ní ìdíwé àwòrán gbé lóhùn tí wọ́n gbé mọ̀lẹ́bọ̀ mi wọ́n dúró dé mo kúrò sáré wá wà láti ẹ̀mí tèmi níjọ́ kẹ́kẹ́ mo tọ́jú ìwà bá rẹ̀ ọmọ kọ sànìdè kúrò mo gbẹ́ bọ́ lọ́sàn mo gbé ètùtù lé lọ́kọ̀ọ́kọ́ ètùtù kí ló ń ṣe ká àjọ dé mọ́kà ẹ mọ̀rọ̀ mẹ́ta lájú ìjọba mọ̀rọ̀ ètùtù rẹ̀ ó rí kó o lè gbé wọn mo ní mo sálọ fún àwọn ọlọ́wọ́ mo rí mi ó gbé ètùtù mi lọ bàbá mi tó bí mi gbé tutù dé ikú wọ́n bí mi mọ́ ni ẹni tó lè yọ mí mẹ́ ẹni tó lè yọ mí bí kí wọ́n gbé tutù mi ò tí ì rí èmi ní mo parọ́ fọ́lọ́ ṣé kí mo parọ́ fúnra mi ni èmi ń tara mi bí ẹ máa ń tàn mí ní tara mi gbogbo àwọn àfáà tó súnmọ́ ẹ mo máa ń sọ fún èmi yóò gbé bọ̀ tí n bá parọ́ fún ọ pé mi ní gbẹ́bọ̀ ń sì tọ́ wá lọ tẹ́tí mo gbẹ́bọ̀ lọ́wọ́ yẹn àbí mo ń tara mi bàbá mi tó bí mi láyìn tó fi mí sí ilé tó fi mí sí nìyẹn ní kó dùn kan kó fi fọkọ mọ kó sì ní bẹ̀rẹ̀ nígbà kan lọmọ ọbẹ ní sì ní bẹ̀rẹ̀ lórí ọbẹ ni ilé wa bẹ ọkọ mo ní bàbá mi fi ẹmu lọ onígbẹ́ni tó pọ́ ní kílọ̀mọ̀ tó sẹ́nu ẹ̀ lánlá tó ní jíjọ pọ̀ ń lọ wọ́n mọ̀ ní ọjọ́ kọ́ yá yìí. wọ́n bọ̀ bẹ̀ ya mi lórí pápápápá ó fi yá gba mi mo ní mo dára jẹ́sẹ̀ sùnfù gbórí yá yìí ó bùn kára èmi náà ṣe wọ́n bu àṣùṣàrí fún àwọn ọmọ mi ó tún wà ní ọmọ bàbá mi ìyá ọmọ rẹ kí òun ti bẹ Jésù wà ní mo mọ fi Jésù rẹ sílẹ̀ lọ jẹ́ ń bu ọmọ eléyìí bíléèdì lọ́wọ́ tí mo máa ń bu mi lómi náà ó bu fún àwọn ọmọ náà torí òní kọ́ torí ọ̀la ni. Òní station ìṣojú kan. owó tí wọ́n lọ sàlẹ̀ báyìí. ọmọ àdúrà bá ṣe ń sọ̀rọ̀ bí mọ́mí mi ní kí n dọ̀bálẹ̀ kí n kí ni kó tó dọ̀lẹ̀ kí n ẹ̀kọ́ àṣẹ̀yìndé bàbá ẹ̀kọ́ àṣẹ̀yìndé wọn o ẹ̀kọ́ àpòmọ́ra o ẹ̀kọ́ àṣẹ̀yìndé wọn ọlọ́run bá wà foríjì wọn ọlọ́run fọ̀rùn pẹ́ wọn ọlọ́run bá ṣàánú ẹ̀yin náà ọlọ́run bá ṣàánú yín ọjọ́ yín ó dalẹ̀ ẹ̀mí yín ó gùn wọn lálá pẹ̀lú ìdẹ̀ra bó tẹ́ bá ń dáwọ́lé báyìí yóò mọ̀ yọrí sí láàrin láìpẹ́ méjì ọlọ́run bá láìdájọ́ ọjọ́ òní ọlọ́run This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.